pé a kú déédéé àkókò yìí níbikíbi tẹ́ ti láǹfààní láti máa wò wá lórí ìkànnì Akéde Yorùbá TV News náà làwà tá a ti mú ròyìn wá fún wa fún ti àṣálẹ́ tèní. Ojú tẹ́ fún wa ojú àwọn ò ní fọ́, etí tẹ́ fún gbọ́ wa etí náà ò ní di láṣẹ Elédùmarè. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà. Àwọn agbébọn tó ti ṣe ìkọlù sí sẹkítẹ́ríàtì ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Ìyáálé ilé kan ni ó jí ara rẹ̀ gbé pamọ́ sá lọ tí ó sì tún béèrè owó ńlá owó gọbọi lọ́wọ́ iléeṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ẹdó. Ní ìpínlẹ̀ Nasarawa, ọ̀mùtí dírẹ́bà kan ṣekú pa ọmọ ìyá mẹ́ta ní ìpínlẹ̀ náà. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àwọn agbébọn ti ṣe ìkọlù sí sẹkítẹ́ríàtì ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Èkìtì ní èní ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tí ń ṣe ọjọ́ 16 oṣù kẹrin ọdún tá a wà yìí. Ó ní agbègbè Ìléje-Méje local government secretariat. Ó ní àwọn agbébọn tó ti ṣe ìkọlù sí èyí tó wà ní Ẹ̀dà Oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn agbébọn ọ̀hún ni wọ́n ṣe ní àlàyé wípé wọ́n wá láti Ọ̀bọ̀yì Ayégúnlẹ̀ ní ìpínlẹ̀ Kwara èyí tó fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìpínlẹ̀ Èkìtì. Ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ìléje-Méje ìyún Àlàbá Dàda ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí ó ṣe ní àlàyé wípé àwọn agbébọn ọ̀hún ni wọ́n ya bo sẹkítẹ́ríàtì ìjọba ìbílẹ̀ ti Èkìtì ọ̀hún tí wọ́n sì ṣe àwọn ènìyàn léṣe níbi tí oníkálukú ti ń sá àsálà fún ẹ̀mí rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe débẹ̀ ní àárọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ òjò ìbọn kalẹ̀ bí ẹni tó wà ní ojú ogun ojúkú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lé àwọn èèyàn sí ìbálá sí ìbòlò ibi tí oníkálukú ti ń sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ó ní wọ́n ti ṣe ní àlàyé wípé arákùnrin kan ni ó fi ara pa yánnayànna èyí tó kọjá sísọ tí wọ́n sì ní ó wà ní ilé ìwòsàn báyìí. Àlàbá Dàda tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ náà tún tẹ̀síwájú wípé ohun tí àwọn lérò wípé ó fa ìkọlù náà látàrí ilẹ̀ èyí tí wọ́n sọ wípé ó ti di ìjà ní àárín ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Kwara. Ó ṣe ní àlàyé wípé ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn fún àwọn ni pé àwọn ò rí ọlọ́pàá láti yọjú sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kí wọ́n lè dẹ́kun àwọn tí wọ́n yìnbọn ọ̀hún títí tí wọ́n fi ṣọṣẹ́ tí wọ́n sọ tí wọ́n sì tún fi bá tiwọn lọ. Wọ́n ní wọ́n domi àlàáfíà agbègbè náà rú gidi gan ni kó tó di wípé oníkálukú wọn ó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tí ó sì ju ìbà ìwòrò. Ẹni tó jẹ́ alága ọ̀hún ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kwara àti ti Èkìtì wípé kí wọ́n jókòó ìpàdé àlàáfíà lórí kí wọ́n wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ ní lemọ́lemọ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ èyí tí wọ́n ń di ìjà láàrin ìlú méjèèjì kí ètò ààbò tó péye kó lè wà fún ẹ̀mí àti dúkìá àwọn olùgbé ìlú méjèèjì. Ìyáálé ilé kan ni ó jí ara rẹ̀ gbé pamọ́ ní ìpínlẹ̀ Ẹdó tó tún béèrè owó gọbọi lọ́wọ́ iléeṣẹ́ tí ó ń bá ṣiṣẹ́. Abilékọ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Blessing Ogunnu àti àwọn ọ̀sọ́mọgbé rẹ̀ tí wọ́n jẹ́ alájọṣepọ̀ wọn ìyún Esther Anthony àti Upebo Joel ó ní ọwọ́ àwọn agbófinró ti tẹ̀ báyìí lórí pé wọ́n ní wọ́n jí ara wọn gbé pamọ́ gẹ́gẹ́ bí ajínigbé tí wọ́n sì tún béèrè owó ìtúsílẹ̀ lọ́wọ́ iléeṣẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ ìyún Bliss Legacy Limited ètò wà ní Benin City. Wọ́n ṣe ní àlàyé wípé ní ọ̀sẹ̀ tó kọjá yìí òun ni Blessing ní iléeṣẹ́ ọ̀hún Bliss Legacy ni wọ́n wá sí àgọ́ ọlọ́pàá lẹ́ni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún Chidi Nwambuzo tí ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn gba lẹ́tà ọ̀hún láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ ọ̀hún pé àwọn òṣìṣẹ́ àwọn mẹ́ta kan ó ní wọ́n jí gbé tí wọ́n sì sọ wípé kí wọ́n wá owó ìtúsílẹ̀ wá. Látìgbà náà ni wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n sì ní àṣírí wọn tú nígbà tí wọ́n sọ wípé wọ́n ń béèrè fún mílíọ̀nù 5 dín díẹ̀ èyún 4.8 million naira tí wọ́n ní wọ́n fẹ́ fi ṣe kí wọ́n san fún àwọn fún ìtúsílẹ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ aláṣẹ iléeṣẹ́ Bliss Legacy Limited. Ìgbà tí ọwọ́ pálábá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣẹ́gi òun ẹni tó jẹ́ Blessing Ogunnu ó wá fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ ni
pé òun gangan ni òun kọ́kọ́ mú àbá ìwà náà wá wípé kí àwọn jí ara àwọn gbé kí àwọn sì pé ẹni tó ní iléeṣẹ́ ọ̀hún pé àwọn fẹ́ owó tó tó mílíọ̀nù dín díẹ̀ ní márùn-ún náírà gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé wípé wọ́n ń gba iléeṣẹ́ ọ̀hún ní gba owó tó tó owó lọ́wọ́ oníbàárà ọ̀hún èyí tí òun mú wá fún wọn tí wọn ò sì fún oníbàárà náà ní ilẹ̀ èyí tí ó yẹ kí wọ́n fún un gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin wọn èyí ló fà á tí òun náà fi dàbí ọgbọ́n láti fi gba ẹ̀san ìwà àìtọ́ tí wọ́n hù sí oníbàárà òun tí òun fi parọ́ wípé wọ́n ti jí òun gbé o kí wọ́n sì san owó ìtúsílẹ̀ wàyí o alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Chidi Nwabuzo ó wá sọ wípé lẹ́yìn tí àwọn ti rí ìwádìí tó ti fi ojú hàn báyìí kò sí tí ó ń dá àwọn dúró ju kí àwọn kọjú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún sí ilé ẹjọ́ ibi tí wọn yóò ti lọ gba ìdájọ́ lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kàn wọ́n. Ní ìpínlẹ̀ Nasarawa ọ̀mùtí dírẹ́bà kan ṣekú pa ọmọ ìyá mẹ́ta ní ìpínlẹ̀ náà ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yazakari tí ó jẹ́ ẹni tó ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan ni wọ́n sọ wípé ó ti mu ọtí àmupara lásìkò tí ó ń wa ọkọ̀ tí ó sì fi ṣekú pa àwọn ọmọ ìyá mẹ́ta kan tí wọ́n pe orúkọ wọn ní Musaiba, Mariam àti Rumaiza. Wọ́n ṣe ní àlàyé wípé ní ọjọ́ ẹtì Friday tí ń ṣe ọjọ́ 12 oṣù kẹrin ọdún tí a wà yìí ó ní àwọn ọmọ ìyá mẹ́ta ọ̀hún ni wọ́n lọ ṣe àbẹ̀wò sí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n wọn ní agbègbè Rafe Kunama ní ìlú kékeré kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tótó ní ìpínlẹ̀ Nasarawa ọ̀hún. Wọ́n ní wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe àbẹ̀wò sí ẹ̀gbọ́n wọn yìí wípé ìgbà tí wọ́n da rí bọ̀ tí wọ́n wà ní ojú títì tí wọ́n ti máa ń rìn gẹ́gẹ́ bí ìṣe wọn ó ní ẹni tó jẹ́ awakọ̀ ọ̀hún tó ti mu ọtí àmupara ni ó bẹ̀rẹ̀ sí ní fi ọkọ̀ náà lé wọn. Wọ́n ṣe ní àlàyé wípé àwọn ọmọ ìyá mẹ́ta ọ̀hún sá àsálà fún ẹ̀mí wọn láti sá kúrò lọ́wọ́ ikú òjijì èyí tí Yazakari ti ń polongo fún wọn gẹ́gẹ́ bí gbàǹjo. Ó ní ṣùgbọ́n ọtí àmupara èyí tí arákùnrin mu ó ní ó fi lọ kọlu àwọn ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta náà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì gbé kúrú jẹ lọ́wọ́ ẹbọra. Wọ́n ní ẹni tó jẹ́ bàbá àwọn ọmọ ọ̀hún Suleiman Nzako ó ní ó sọ wípé òun ti gba ìdájọ́ tí Ọlọ́run Allah tí ó dá fún òun o bí kì í ṣe wípé kí àwọn ènìyàn náà kí wọ́n bá wọn máa bẹ Ọlọ́run fún àwọn ọmọ tí wọ́n ti wà ní àjùlé ọ̀run báyìí bóun ti gba kádàrá ṣùgbọ́n o àwọn tí ó jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Nasarawa wọ́n wá ní àwọn yóò kọjú Yazakari sí ilé ẹjọ́ nínú ọ̀sẹ̀ tá a wà yìí lórí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn án pẹ̀lú bó ṣe mu tí àmupara tí ó fi gbẹ̀mí ọmọ ìyá mẹ́ta ní ìpínlẹ̀ náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àṣálẹ́ tèmi ẹ tún pàdé wa lówùúrọ̀ ọ̀la nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa lórí ìkànnì Akéde Yorùbá TV News ẹ dákun ẹ dábọ̀ ẹ máa bá mi subscribe kẹ́ máa tẹ bọ́tìnì subscribe yẹn kí ẹ lè máa fi tìyín náà gbé tèmi ní àrùgẹ Èdùmàrè kò ní ṣe yín lẹ́yìn nìkan láṣẹ Elédùmarè títí dìgbà títún máa padà wá orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ó dàárọ̀.